gbà aṣọ ni wọ́n fi dá ẹni ní ò má lè gbà aṣọ ni wọ́n fi dá òwe aládé ìwé ìlú. Ẹ gbà mí. Olúwa ti kan gbogbo nípa. Olúwa ti kan gbogbo nípa lẹ́nu sí. Ẹ dákun, Olúwa ti kan gbogbo nípa. Bọ́bọ̀ ti tì í. Ẹ dákun lẹ́nu sí, Olúwa ti kan gbogbo nípa lẹ́nu sí. Ẹyin wọ́n rẹ̀ àti kọ́tà ọ̀lẹ́sẹ̀ jẹ́. Ọ̀rẹ́ wọn rẹ̀ lára ṣe. Àwọn ni labalábá rẹ̀ ti ń paná ìràgbogbo àmúlọ̀rún wáyé nìyẹn. Àwọn alárọ̀kọ̀ bí wògbó. Àárọ̀kọ̀ àti olóògbé sòkòtò kólókóló. Ẹsẹ̀ yóò túmọ̀nà síbi ìsinmi, kò sì tó ní ìrìnàjò aláàánú máa láyé. Máa lọ bẹ́ẹ̀, àṣìkáńtẹ̀yẹ, àpòkiri tálápà ń dẹ̀dẹ̀. Ọmọ rí báyìí ìlọ́kọ, torí ojú omi kì í nísìnyí. Àti lọ àti bọ̀, kì í jẹ́ kákàrá di onínáwó rádà fi lórí òróró. Èèjò kan kì í ní ìpàdé aláàánú láyé. Bọ́lọ̀ sálọ, bọ́lọ̀ sálọ. Wá mi, kí ló ṣe? Irú àlá wo ló lá? Mo mọ̀ tún gbé ọjà lónìí. Apá ńlá tó solé ayé ró. Àkìkì tán Olódùmarè. Olóríkì ẹgbàágbèje. Bàbá mi àpèjúbà. Olórúkọ àpèrire. Ọba táyé ò gbà, tọ́run ò gbà, tó fi gbogbo òbírí ayé ṣàpótí ìtìsẹ̀. Tó wá fi jugunjugun ọ̀run ṣètẹ́ ìgúnwà. Ọba tó tóbi títí tí tó kọjá àpèjúwe. Alágbára ńlá tó pọ̀pọ̀pọ̀ tí ò láfiwé. Ọlọ́run tí ò ṣe é bá fi gagbága. Ó fọwọ́ kan àwọn òkè rúfin. Ó bojú wo ilẹ̀ ta gbọ̀ngbọ̀n. Gbogbo ti gbó ti jù mìtìtì. Òkun pupa rí, ó sá padà. Jọ́dánì rí, ó bì sẹ́yìn. Àwọn òkè ńláńlá ń fò bí àgbò. Àwọn òkè kéékèèké ń fò bí ọ̀dọ́ àgùntàn. Kí ló ṣe ọ́, ìwọ òkun tí ìwọ fi sá, ìwọ Jọ́dánì tí ìwọ fi padà sẹ́yìn? Ẹ̀yin òkè tí ẹ fi ń fò bí àgbò àti ẹ̀yin òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn. Wárìrì ìwọ ilẹ̀ níwájú Olúwa, níwájú Ọlọ́run Jákọ́bù, ẹni tó sọ àpáta di adágún omi àti òkúta ìbọn di orísun omi. Ògo ni fún Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Àwọn iṣẹ́ ìyanu, ìtúsílẹ̀, ìbùkún àti ìjèrè ọkàn tẹ́yìn ti pasẹ̀ àwọn kásẹ̀tì wa wọ̀nyí ṣe nínú ayé àwọn ènìyàn níbi gbogbo. Ó ń jọ mí lójú Olúwa, pàápàá jùlọ nípa kásẹ̀tì ERU-JEJE, ogun AFOGO-SOFO apá kìíní. Nítorí náà
kí gbogbo ògo, gbogbo ìyìn àti gbogbo ọlá máa jẹ́ tiyín o, ọba tó ń fòpè dààmú àwọn ọlọ́gbọ́n. Mo wá gbàdúrà wípé kí ẹ tún rán eléyìí náà jáde jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé gẹ́gẹ́ bí àáké ogun Olódùmarè láti fi kó ìjàmbá àti ìsọdahoro ńlá bá ìjọba òkùnkùn, káwọn òǹdè gba ìdáǹdè, káwọn ẹlẹ́ṣẹ̀ rí ìgbàlà, káwọn táyé pọ́n lójú di òmìnira, kó lórí burúkú ó di olóríire, káwọn ọmọ ìgbàlà lè máa pọ̀ sí fún ìmúgbòòrò ìjọba àti ìṣelógo orúkọ ńlá ti Jésù. Àmín. Tó gbogbo ẹ̀yin tí ẹ ti gbọ́ nípa kásẹ̀tì ERU-JEJE ogun AFOGO-SOFO apá kìíní, tí ẹ ti rà á, tí ẹ sì ti gba àwọn àdúrà ìtúsílẹ̀ inú rẹ̀. ERU-JEJE ogun AFOGO-SOFO apá kejì tí ẹ ti ń fojú sọ́nà fún rèé o. Nínú apá kìíní ni mo ti bẹ̀rẹ̀ sí ní tú àṣírí ìjìnlẹ̀ nípa àwọn nǹkan 9 pàtàkì táwọn ọ̀tá arógófògóṣòfò fi máa ń bògo àwọn ọmọ aráyé jẹ́. Mo ti sọ̀rọ̀ nípa gbólóhùn òdì táyé fi máa ń rán ègún àti èpè sínú ayé ènìyàn, àti àwọn àlùjọ̀nú 3 pàtàkì tó máa ń tojú àlá gbògo lọ́wọ́ ẹni, àti tú àṣírí ìbọ̀dì òwú aláǹtakùn pẹ̀lú oró ìgbín. A sì ti ṣiṣẹ́ lórí onírúurú àdúrà téèyàn lè gbà fún ìṣẹ́gun lórí gbogbo wọn. Nínú apá kejì yìí ni màá ti máa tú àṣírí nípa owó asán táyé fi ń gbójúlówó owó lọ lọ́wọ́ ẹni, ààlè àwọn àgbà tọ́ta fi máa ń rán àkàntì àti àbàtì sínú ayé ẹni, ìpààrọ̀ àgọ́ ara tí wọ́n fi máa ń sàwọn ológo ènìyàn ságijù ayé, àránsí eṣinṣin àwọn àgbà tí wọ́n fi máa ń pàrokò òkúta àti ìpọ́njú sínú ayé ènìyàn, pẹ̀lú aṣọ àwọ̀tẹ́lẹ̀ ègún tí kìí jẹ́ káṣọ ògo dúró lọ́rùn ẹni. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, mo fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ ti ra part 1 àti ẹ̀yin tí ẹ ń gbọ́ part 2 kásẹ̀tì yìí, mo fẹ́ kí ẹ farabalẹ̀ láti gbọ́ àlàyé nípa bí ẹ ṣe lè ṣàmúlò àwọn àdúrà inú kásẹ̀tì náà. Kí o tó bẹ̀rẹ̀ sí gba àwọn àdúrà ìtúsílẹ̀ wọ̀nyí, mo fẹ́ kí o kọ́kọ́ gbé àwọn ìgbésẹ̀ bíi 7 kan o. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì gbàdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Wàá sì lọ ṣe àtúnṣe restitution níbi tó o bá ti ṣàìdá sí. Má ṣe gbàgbé òfin Bíbélì tó sọ nínú ìwé Òwe chapter 28 verse 13 wípé ẹnikẹ́ni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tó bá jẹ́wọ́ tó sì kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ yóò rí àánú gbà. Psalm 66 verse 18 náà wípé bí èmi bá gba ẹ̀ṣẹ̀ ní ọkàn mi, Olúwa kì yóò gbọ́ àdúrà mi. Nítorí náà, ìwọ olùgbọ́ mi, kí àdúrà rẹ má bàa jẹ́ àgbàdànù lásán, yára tètè ṣe àtúnṣe ọ̀nà rẹ níwájú Ọlọ́run lónìí. Ìgbésẹ̀ kejì ní láti rí i dájú wípé o ti yanjú aáwọ̀ tàbí ìjà tó wà láàrin ìwọ àti ẹnikẹ́ni kí o tó bẹ̀rẹ̀ àwọn àwẹ̀ àti àwọn àdúrà inú kásẹ̀tì yìí o. Àìlẹ́mí ìdáríjì àti odi yíyàn jẹ́ èèwọ̀ sí àgbáyọrí àdúrà. Ìwọ lọ ka Matthew chapter 5 verse 23 to 24 àti Mark chapter 11 verse 25 to 26. Ìgbésẹ̀ mìíràn ní láti ní ìgbàgbọ́ sí Ọlọ́run kí o tó bẹ̀rẹ̀ àdúrà yìí o. Nítorí pé aláìgbàgbọ́ tàbí oníyèméjì ènìyàn kò lè rírí àdúrà gbà. Ìwọ lọ ka ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ. Ènìyàn kan, 2 tàbí 3 tàbí jù bẹ́ẹ̀ lọ lè parapọ̀ gba àwọn àdúrà inú kásẹ̀tì yìí. Ọkọ àtìyàwó lè gbà á pẹ̀lú àwọn ọmọ nínú ilé wọn. Bẹ́ẹ̀ sì ni a tún lè lò ó nínú ṣọ́ọ̀ṣì tàbí níbi ìsọjí ìta gbangba. Mo gba àwọn tó bá fẹ́ lo àwọn àdúrà wọ̀nyí nímọ̀ràn láti fi ààwẹ̀ kún. Ẹ lè gba ààwẹ̀ lásán, ààwẹ̀ funfun tàbí ààwẹ̀ bíríbírí. Ó lè jẹ́ ọlọ́jọ́ 3, ọlọ́jọ́ 7, ààwẹ̀ ọlọ́jọ́ 9 tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ lè gba àwọn àdúrà wọ̀nyí nínú ìṣọ́ òru, ní ìdájí kùtùkùtù tàbí nígbàkúgbà tí ẹ bá ní àǹfààní ìyára ẹni sọ́tọ̀. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ṣe pàtàkì lásìkò ààwẹ̀ àti àdúrà o. Ìwọ̀nyí sì ni àwọn ẹsẹ̀ Bíbélì tí o lè kà kí o tó bẹ̀rẹ̀ àwọn àdúrà ìṣẹ́gun inú kásẹ̀tì yìí. Kí o tó bẹ̀rẹ̀ àdúrà lórí gbólóhùn awo, ọ̀rọ̀ òdì, ègún tàbí èpè, kí o kọ́kọ́ ka Genesis chapter 1 verse 26 to 31, Genesis chapter 12 verse 2 to 3, Isaiah chapter 41 verse 11 to 16, àti ẹkùn Jeremiah chapter 3 verse 37. Bí o bá fẹ́ gbàdúrà nípa ìjàmbá ojú àlá, wàá kọ́kọ́ ka Psalm 3, Psalm 5, Psalm 35 àti Psalm 118.
lẹ́yìn náà ni wàá bẹ̀rẹ̀ àdúrà tó tẹ̀lé. Bí o bá fẹ́ gba àdúrà nípa ìbọ̀dì òwú aláǹtakùn, wàá ka Isaiah chapter 59 verse 4 to 8, Isaiah chapter 54 verse 14 to 17 àti Psalm 24. Bí o bá fẹ́ gbàdúrà nípa ìjàmbá oró ìgbín, kọ́kọ́ ka Psalm 123, Psalm 143 àti Psalm 144. Mo sì fi dá ọ lójú wípé ẹ̀gàn rẹ yóò dògo, ẹ̀rù rẹ yóò di ẹ̀rí fún ọ, ìṣòro yóò di ìṣògo, ìyọnu rẹ yóò sì yọrí sí ìyanu fún ọ ní orúkọ ńlá ti Jésù. Bí ohunkóhun bá sì wà tó sì tún rú ọ lójú, tàbí pé o sì nílò àdúrà deliverance tàbí counseling, o lè lọ bá olùṣọ́ àgùntàn ìjọ rẹ fún ìrànlọ́wọ́, tàbí o sì lè pe èmi gangan sórí àwọn nọ́mbà wọ̀nyí 080 22 50 1383 tàbí 080 34 38 7316. Ní ìkórìtà ibi tí a dé yìí, mo fẹ́ tẹ̀síwájú láti máa tú àṣírí àwọn ohun mẹ́sàn pàtàkì tọ́ta fi máa ń fògo àwọn ọmọ aráyé ṣòfò. Mo ti ṣiṣẹ́ lórí 4 nínú apá kìíní kásẹ̀tì yìí. Mo tẹ̀síwájú báyìí. Ìkarùn-ún ni ohun tí mo pè ní owó asán. Eléyìí ni òfegè àti òfurugbádé owó ìbọ̀dì táwọn ìkà máa ń ná fáwọn ọmọ aráyé lójú àlá tàbí lójú ayé láti bògo àtàsìkí wọn jẹ́. Ayé a máa ná owó asán fún èèyàn lójú ayé bí wọ́n bá fẹ́ sọ ológo ènìyàn di olófo láyé. Àpẹẹrẹ irú owó bẹ́ẹ̀ làwọn kan máa ń pè ní owó ànábọ̀, ìgbín tàbí alábàáhùn. Pẹ̀lú iṣẹ́ tewétegbò mìíràn ni wọ́n máa ń lò pẹ̀lú ọ̀fọ̀ àti ògèdè láti fi ṣètò owó ànábọ̀. Wọ́n á ti ra irú owó bẹ́ẹ̀ sínú omi ọ̀dájú tí wọ́n ti pọn sínú ládùúgbò ayé kí wọ́n tó wá fi rajà lọ́wọ́ àwọn oníṣòwò. Àwọn tó máa ń ná irú owó bẹ́ẹ̀ wọn kì í sábà gba chẹ́ńjì o, ṣùgbọ́n láàárín ìṣẹ́jú díẹ̀ tí wọ́n bá ti lọ tán táwọn tó tajà sì ti da owó ìbọ̀dè náà mọ́ owó ọjà wọn, kíá ni gbogbo owó náà pòórá, ó ti padà sọ́dọ̀ ẹni tó fi rajà lọ́wọ́ wọn nìyẹn. Àṣírí ohun tí wọ́n ń pè ní owó ànábọ̀lẹ́gbọ́n yẹn. Ẹ̀yin alájàpá, oníṣòwò, àtẹ̀yin ìyálọ́jà gbogbo, mò ń fi àsìkò yìí gbà yín nímọ̀ràn o láti fi Jésù ṣe odi agbára àti ìgbẹ́kẹ̀lé yín, kí ẹ sì fàdúrà dira yín lámúre ní o. Ọ̀pọ̀lọpọ̀ yín àkàndédé kíyèsí wípé gbogbo igbá ọjà ńlá bẹ̀rẹ̀ sí jòòrò díẹ̀díẹ̀, láì jẹjẹnu lọ, láì nánàkúnà àti láì nídìí kan pàtó. Irú owó wo lẹ̀yin mọ̀ táyé ti wá fi rajà lọ́wọ́ yín? Àwọn wo ni aláràtúnrá òkùnkùn tó máa ń padà wá fòkùnkùn òru bojú nájà ìbọ̀dé nínú ṣọ́ọ̀bù yín lẹ́yìn tẹ́yìn bá ti palẹ̀ mọ́ tán o? Ǹjẹ́ ẹ fura sírú owó tẹ́ ń kó papọ̀ máwọn owó ọjà yín? Ìdí nìyẹn o táànú àwọn tó máa ń fìjà gbowó ṣe máa ń ṣe mí. Ẹni tó rajà àwìn lọ́wọ́ yín lọ́jọ́sí tí ó tètè rówó náà san tẹ́ ẹ fi bínú sọ̀rọ̀ burúkú sí, irú owó wo ló wá padà fi sanwó náà fún yín o? Ẹni tó yáwó lọ́wọ́ yín níje èlò, ǹjẹ́ ẹ yáwó náà sí mímọ́ nígbà tó dá a padà fún yín kẹ́ ẹ tó dá papọ̀ mọ́wó ọjà yín? Ìyá ilé ọ̀kan tó ní kẹ́ ẹ ṣẹ́ òun lówó láàárọ̀ kùtùkùtù ọjọ́ sí, irú owó wo ló fún yín o? Ǹjẹ́ ẹ fura pé owó asán ló wá fi dọ́gbọ́n gba ojúlówó owó gidi lọ kúrò lọ́wọ́ yín ni? Àbátìgbà náà kọ́ lẹ ti ń pa àpatúká àti àpadànù tẹ́ ò fi lákòjọ mọ́ ni? Ayé mọ̀ lápé àwọn kan bẹ tí mo pè ní ọ̀tá olórogún òwò. Àwọn ọ̀tá olórogún òwò, àwọn lọ̀tá arógo bínú ògo àtàwọn arógo ṣèlára ògo tẹ́ẹjọ́ ń tarú ọjà kan náà ládùúgbò. Àwọn ni ọ̀tá afẹ̀ríbojú pète ìjàmbá, àgbákò ènìyàn, aṣojú bẹ́lẹ́kẹ́ bàtẹnijẹ́ tẹ́ẹjọ́ ń pàtẹ sáàárín ọjà kan náà. Irú wọn ló máa ń lọ torí ẹni tí wọ́n ń bá ṣorogún ọjà wọnú ẹgbẹ́. Wọ́n á wọnú ẹgbẹ́ àgbà, ẹlòmíà dọ́gbọ́n bu iyẹ̀pẹ̀ ṣọ́ọ̀bù ẹnìkejì láti fi pàrokò òkúta sí i. Àwọn kan sì máa ń lo irinṣẹ́ òkùnkùn kan tí mo pè ní akógo. Kìnní tí wọ́n ń pè ní akógo yìí, ó dàbí ọ̀mbrẹ́là táwọn ìka fi máa ń gbògo gbogbo àwọn ọlọ́jà tó kù ládùúgbò tàbí nínú ọjà. Báwọn tó kù bá ṣe ń pariwo kò sọ́jà, wìtìwìtì làwọn èrò mọ̀ wọ́ lọ́dọ̀ tiwọn. Ẹ̀yin ìyálọ́jà àtẹ̀yin oníṣòwò tẹ́ ń gbọ́ mi o, kí lẹ rò kó fà á tẹ́lòmíì nínú yín á dé ṣọ́ọ̀bù láàárọ̀ kùtùkùtù tí wọ́n á ti yàgbẹ́ síwájú ṣọ́ọ̀bù yín? Ẹlòmíràn nínú yín á rí i wípé wọ́n ti fi omi ìdọ̀tí wọ́nlé àyíká ṣọ́ọ̀bù òun, tàbí kí wọ́n ti fọ́n kábàbà, owó ẹyọ, èpo ẹ̀gúsí
tàbí ìdọ̀tí síwájú ṣọ́ọ̀bù ẹ̀ ṣẹ́yìn rò pé ojú lásán ni. irọ́ o, àròkọ òkúta táyé fi ń jẹgbárun mọ́ni lórí ni o. àwọn kan ń bẹ tó jẹ́ wípé tóníkálùkù bá ti palẹ̀ mọ́ tí wọ́n lọlé tán làwọn ẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ pàtẹ ọjà àti káràkátà ìbọ̀dé lóru gànjọ́. òru yẹn làwọn á ti ná gbogbo ọjà tó yẹ káwọn ènìyàn wá ná lówùúrọ̀ ọjọ́ kejì tán. ẹni tí wọ́n fẹ́ kó ṣòwò jèrè, ẹni tí wọ́n fẹ́ kó ṣòwò ṣọ́ọ̀tì, àtàwọn tí yóò padà sílé lọ́wọ́ òfo nínú ìpàtẹ ọjà káràkátà òkùnkùn òru yẹn ni wọ́n ti ṣàṣeparí ohun gbogbo. táwọn èèyàn bá wá dọ́jà láàárọ̀ ọjọ́ kejì wọ́n á máa pariwo ọjà ọ̀tà. ǹjẹ́ ẹ̀yin mọ àwọn tó ti wá nájà lóru ọ̀gànjọ́ nígbà tẹ́yin sùn nílé tán ni? àwọn yẹn ni mo pè ní aláràtúnrà òkùnkùn. àwọn ló máa ń fi ògo àti àsìkí àwọn ọmọ aráyé ṣe ìdúnadúrà níbi ìpàtẹ òkùnkùn òru. àwọn oníṣòwò táyé bá ti fi ṣẹ̀dá wọn ṣe ìdúnadúrà níbi ìpàtẹ òkùnkùn òru báyìí wọn kì í sábà ṣòwò jèrè, wọn á kàn mọ́ báráyé fọwọ́ tì gẹ́ngẹ́ ni. irú wọn ló sábà máa ń lá irú àwọn àbàmì àlá kan bíi ríre ta lójú àlá, kíkawó lójú oorun, kí adìyẹ máa fẹsẹ̀ tan igbá ọjà ènìyàn, kéèyàn lálàá wípé ewúrẹ́ tàbí èkúté ń jẹ nínú ṣọ́ọ̀bù ọjà òun, kéèyàn rí lójú àlá wípé òun ń fi ọwọ́ kógbẹ́ tàbí rìn níbi tí wọ́n ti yàgbẹ́ sí, yíyàgbẹ́ lójú àlá, yíyẹ ìgbín lójú àlá, rírí ìjàpá lójú oorun, sísáré kiri nínú aginjù láì jájú ọ̀nà, kéèyàn máa rìn wòǹwò lójú àlá, kéèyàn máa rí owó tàbí dúkìá ayé lójú àlá, kéèyàn máa kiri ọjà oróbo lórí tírè lójú àlá, kéèyàn máa gba owó àjọ lójú oorun, kéèyàn máa náwó fún eléré níbi patí lójú àlá. ohun tí irú àwọn àmì búburú ojú àlá wọ̀nyí ń tọ́ka sí fáwọn oníṣòwò ní wípé ìgbà ọjà náà ń bọ̀ wá forí ṣánpọ́n ni o, iṣẹ́ òkùnkùn ni. bí o bá ti ń ṣàkíyèsí irú àwọn ìṣẹ̀lẹ̀ àbàmì wọ̀nyí nínú ayé rẹ tàbí lórí ọjà rẹ, ó di dandan fún ọ láti wá ààyè fún àwẹ̀ funfun ọlọ́jọ́ méje pẹ̀lú ìṣọ́òru. wàá wá ka psalm 140, psalm 128 àti Deuteronomy chapter 8 verse 18. lẹ́yìn náà ni wàá pe orúkọ Jésù tó wàá sì bẹ̀rẹ̀ sí ní gba àdúrà báyìí pé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ o, owó asán táyé ń tojú àlá kó fún mi, èyí tí wọ́n fi ń gba àsìkí àti ògo àbáwáyé mi lọ, ẹ̀mí mímọ́ o, bá mi bà májẹ̀mú náà jẹ́ nínú ayé mi lónìí ní orúkọ Jésù. ìbọ̀dé owó ànábọ̀ táwọn ìkà tó wá fi rajà lọ́wọ́ mi, tí gba ọjà fi ń parun mọ́ mi lórí, tí mo fi wá dàbí aláìmọ̀ọ́ṣe lójú aráyé, Olúwa o, bá mi pa oró rẹ̀ run lára mi lónìí ní orúkọ Jésù. àwọn alágbára òkùnkùn tó ń bá mi ṣorogún níbi ìpàtẹ ọjà mi, Olúwa jẹ́ kí wọ́n ó fi ọwọ́ ara wọn ṣera wọn lórí ọ̀rọ̀ mi ní orúkọ Jésù. agbo oòrùn ògo táwọn ọ̀tá olórogún òwò fi ń gbògo ọjà mímọ́ tiwọn, Jésù olùgbàlà, bá mi fi iná àti àrá jó wọn run ní orúkọ Jésù. àwọn wo ló ń torí ọ̀rọ̀ mi múlẹ̀ níwájú èṣí ọjà láti sọ mí donígbèsè láyé? Olúwa yára tètè dìde kí o sì bá mi fikú sí wọn lọ́wọ́ iṣẹ́ ní orúkọ Jésù. gbogbo ẹ̀yin aláràtúnrà òkùnkùn tẹ́ ń fòkùnkùn òru bojú láti wá pàrokò òkúta sínú ṣọ́ọ̀bù ọjà mi, ẹ máa fara gbọgbẹ́ ikú ní orúkọ Jésù Kristi. iṣẹ́ ìjàmbá táyé fi yẹ̀pẹ̀ ọjà ṣe nítorí ọ̀rọ̀ mi, Ọlọ́run ẹ̀mí mímọ́ o, bá mi bàjẹ́ ní orúkọ Jésù. ẹ̀yin alájọ òkùnkùn òru gànjọ́ tẹ́ ń tojú àlá gbowó àjọ àdá àkólọ́wọ́ mi, tí mi ò fi lákòjọ tàbí àtùjọ mọ́, tí gbogbo àdáwọ́lé mi fi ń yọrí sí gbèsè, mo pa á láṣẹ ní orúkọ Jésù wípé kí ẹ máa ṣubú sínú ọ̀gbun àjìrọ̀rùn ní ṣísẹ̀ntẹ̀lé ní orúkọ Jésù. òrùka àpatúkà àti àpadànù táyé fi ṣàmì ìpọ́njú àti òṣì sí mi lọ́wọ́, iná Ọlọ́run o, bá mi bọ́ dànù ní orúkọ Jésù. gbogbo ìfarahàn búburú ojú àlá tó sọ mí sínú ìpọ́njú, òṣì àti gbèsè lójú ayé, ẹ dáwọ́ dúró ní orúkọ Jésù. níbo láyé gbé ògo iṣẹ́ mi pamọ́ sí o? ẹ̀mí mímọ́ o, ó yá bá mi fi ọwọ́ iná gbà jáde fún mi, kí n sì bẹ̀rẹ̀ sí ní ṣe rere, kí ògo mi ó bú jáde bí ògo òrùn ọ̀sán gangan tí kò ṣeé taṣọ dí, kí ògo ayé mi ó bẹ̀rẹ̀ sí ní tàn bí ògo òṣùpá àrànmọ́jú
tó kọjá ohun táyé ń dọwọ́ bò ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ìkẹfà, nínú ohun mẹ́sàn-án pàtàkì táwọn ẹ̀ka fi máa ń bògo àwọn ọmọ aráyé jẹ́ ni mo pè ní ààlè àwọn àgbà. Àwọn olóyìnbó a máa pè ní spiritual embargo. Ṣé ẹ rí ààlè àwọn àgbà ń tiẹ̀? A lè pè ní ìbọ̀dí ọwọ́ táyé máa ń dá lé èèyàn lórí láti dènà ògo ẹ̀. A tún lè pè ní àmì ìṣelòdì tọ́ta fi sára ènìyàn, èyí tó máa ń mú kí gbogbo ènìyàn dédé máa kórìíra tàbí ṣàtakò irú ẹni bẹ́ẹ̀ láì nídìí. A tún lè ṣàpèjúwe ààlè àwọn àgbà gẹ́gẹ́ bí àmì òdì tó máa ń mú káyé ó fi búburú san rere fún èèyàn nígbà gbogbo. Òun náà ni àwọn kan ń pè ní àmì ẹran ìkórìíra tàbí àmì ẹran ìyà. Ẹnikẹ́ni tírú àmì búburú yìí bá wà lára ẹ̀, kò sí bó ṣe lè mọ̀ ọ́n ṣe, mọ̀ wá wù tàbí lọ́yàyà tó láyé, àmì ìkórìíra yìí kò ní jẹ́ kó nítọ̀hún gboríyìn tàbí kó ró lóore. A tún lè ṣàpèjúwe ààlè àwọn àgbà gẹ́gẹ́ bí àmì ẹran wa ni. Kẹ́nikẹ́ni má ṣe láàánú táwọn àjẹ́ ìdílé máa ń fi sí èèyàn lára. Ohun táyé fi máa ń pa àlè lé èèyàn lára kì í sábà ṣàwọn ohun téèyàn lè fojú ara lásán rí. Ṣùgbọ́n nípa ìṣílójú àti ìṣíníyè tí Ẹ̀mí Mímọ́ fi fún mi nípa orí ọ̀fẹ́ Kristi, mo rí i wípé oríṣi nǹkan mẹ́sàn-án pàtàkì láyé máa ń lò láti bà àlè lé èèyàn lórí. Number 1 ní kinní kan tí mo pè ní àgàn àwọn àgbà. Àgàn àwọn àgbà yìí dàbí mọ̀rìwò ọ̀pẹ. Àwọn àgbà òṣìkà ìdílé ló sábà máa ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn alálẹ̀ ilẹ̀ tàbí àwọn alálẹ̀ agbolé láti fi bà àlè lé èèyàn lórí. Wọ́n lè ta á mọ́ èèyàn lọ́rùn kí wọ́n fi kọ́ èèyàn lọ́rùn bíi ṣéènì, kí wọ́n ta á mọ́ni lágbede méjì ara bíi bẹ́líìtì, tàbí kí wọ́n ta á mọ́ èèyàn lọ́rùn ẹsẹ̀. Ẹnikẹ́ni tí wọ́n bá ta àgàn ayé mọ́ lára kò ní lè tayọ̀ tàbí rin ìrìn àjò àṣeyọrí kankan. Àṣírí ohun tó fà á nìyẹn tọ́pọ̀lọpọ̀ fi náà kí àìmọye owó lórí ìrìn àjò lọ sílùú òyìnbó, ṣùgbọ́n tí kò fi ṣeé ṣe fún wọn. Àwọn ẹbọra alálẹ̀ ilẹ̀ ibi tí a ti bí wọ́n ti bà àlè lé wọn lórí kí wọ́n má bàa tayọ sílùú òyìnbó. Number 2 ní òrùka àgbàná. Eléyìí ní òrùka ìrí táyé fi máa ń ṣàmì àpatúká, àpadànù, àpaṣòfò, àpá ìdélé, àpá ìdúró, àpá ìmọ́wọ́ àti àpá ìfiṣe rere sí ìyàn lọ́wọ́. Number 3 ni mo pè ní kòtò àgbàná. Tí a bá ń sọ̀rọ̀ nípa kòtò àgbàná, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ aráyé ni kò mọ̀ wípé láàárín àtẹ́lẹwọ́ ènìyàn gangan làwọn ọ̀tá máa ń gbẹ́ kòtò àgbàná sí. Wọ́n lè gbẹ́ ṣáláńgá tàbí ṣọ́kàwé sáàárín àtẹ́lẹwọ́ oníṣòwò kó má bàa rójútu ọjà tó ń tà ní. Ẹ̀yin náà ẹ ronú sí i. Ẹni táyé ti gbẹ́ kànga tó jìn tó 65 feet sí látẹ́lẹwọ́, wọ́n 1000 naira note mélòó nírú ẹni bẹ́ẹ̀ lè tẹ́wọ́ gbà láyé kírú kànga bẹ́ẹ̀ tó kún. Àṣírí ohun tó fà á nìyẹn táwọn mìíràn fi máa ń pariwo wípé àárín àtẹ́lẹwọ́ ń yún àwọn, iṣẹ́ òkùnkùn ni o. Number 4 ní fìlà ègún mágùkè. Gbogbo àwọn nǹkan tí mò ń tú àṣírí wọ̀nyí kì í ṣe ohun téèyàn lè fojú ara lásán rí o. Iye àwọn tí Ọlọ́run bá ṣí lójú ẹ̀mí ló lè rí o. Ẹnikẹ́ni táyé bá fi fìlà ègún mágùkè dé lórí, ogun àparọ́mọ́ ní tako ní, alátakò, elénìní, aláyànlé àtàwọn atìrànmọ́ni lọ́rùn nírú ẹni bẹ́ẹ̀ yóò máa bá pàdé níbi gbogbo tó bá dé o. Báyé bá fẹ́ràn irú ẹni bẹ́ẹ̀ láàárọ̀ tí wọ́n ń kẹ́ gẹ̀gẹ̀ bí ojú, nígbà tí yóò bá ṣe dọwọ́ ìyálẹ̀ta àti ya adẹni tí wọ́n tún ti ń kórìíra bí ìgbẹ́. Àwọn àlá búburú bíi ríru ẹrù tàbí pósí lójú àlá, fífi òṣùká lórí, kí àjèjì ènìyàn dáwọ́ léèyàn lórí lójú àlá, kí wọ́n tutọ́ léèyàn lórí lójú oorun, tàbí kéèyàn gbé tírè lórí kó máa kiri ọjà horobo lójú àlá. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń tọ́ka sí wípé irú ẹni bẹ́ẹ̀ nílò àdúrà ìtúsílẹ̀ fún orí rẹ̀. Number 5 ní bàtà àbàtì. Kí ni wọ́n ń pè ní bàtà àbàtì? Eléyìí ni bàtà ìrí táyé fi máa ń mú kéèyàn dédé máa rìn kiri aginjù ayé láì mọ̀nà síbi ògo rẹ̀. Bírú ẹni bẹ́ẹ̀ bá wọlé ọlá, ó lè sọlé ọlá dahoro, kí àjálù burú máa ṣẹlẹ̀, tàbí káwọn tó gba irú ẹni bẹ́ẹ̀ lálejò bẹ̀rẹ̀ sí ní ìrírí ìfàsẹ́yìn lórí àdáwọlé wọn gbogbo. Àwọn wòlíì á wípé àlejò ọ̀ràn tí wọ́n gbà sílé ló kórí burúkú bá wọn. Bó bá jẹ́ obìnrin, wọ́n á wípé ẹsẹ̀ rẹ̀ kò dára nínú ilé ọkọ, ẹlẹ́sẹ̀ òsì ni. Kéèyàn má bàa rán láàánú tàbó lóore láyé fi máa ń wọrú bàtà bàtì bẹ́ẹ̀ sí ìyàn lẹ́sẹ̀ o. Ìkẹfà ni mo pè ní ìbọ̀wọ́ òkùnkùn. Ìyẹn dàbí hand glove. Gbogbo ohun tó nítọ̀ ń bá fọwọ́ bà tàbí dáwọ́lé ni yóò máa bàjẹ́. Bó bá gbégbá, igbá ya. Bó bá gbàwo, àwa fọmọ lọ́wọ́.
ó máa ń fa ohun tí mo pè ní ogun asọ́nidìrìndìn, ogun asọmọdọ̀dẹ̀, akọ́nilọ́gbọ́n jóná, àgbákò ogun adójútini. lẹ́ọ̀rọ̀ mọ̀ kẹ́ ọmọ kú oríire ẹsẹ̀ ẹ̀kọ́ àdúró sí mi àná ọmọ yín náà dà o. àní o nígbà tá a ti wá rèé ṣèdáná fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ tán báyìí ó wá kó kẹ́rì ṣẹ̀sìn ṣọ́ọ̀ṣì láàárọ̀ la àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ìwọ náà wà mọ̀ bímọ wẹ́lẹ́wẹ́lẹ́ nílé alápá èdè. bẹ́ẹ̀ ni o mọ̀mọ́ ẹ ṣeun o èmi náà finú soyún màá fẹ̀yìn gbọ́mọ pọ̀n màá dẹ̀ fọwọ́ mi méjèèjì màá fi gbọ́mọ jó lágbélé alápá èdè náà. ọ̀rọ̀ kọ̀rọ̀ ìwọ náà wà èyí sì èèyàn máa ń ṣe ẹranko o ìwọ náà wà dàbí èèyàn gidi kan. ó máa ní yá ẹ̀yìn rọ́mọkẹ́ ó yá bẹ̀rẹ̀ kárẹ̀ yá bẹ̀rẹ̀. Rọ́mọkẹ́ gbìn mo ní ọ̀gbìn àní ọ̀gbìn gbìn dáadáa mo ní ọ̀gbìn ọjọ́ gbìn ọ̀kàrí láyé. ta ni ó ṣe mú. yéé àṣàlà ni mò ń la. àlá kí lélẹ̀ ìtọ̀ ìtọ̀ adúrú mi ń tọ̀ lé ọlọ́run o ìtọ̀ adúrú mi tọ̀ lé irú àlá burúkú wo ni mo láì mo dáràn. nǹkan keje nínú ohun tí ayé máa fi ń bá àlè léni lórí òun ni ohun tí mo pè ní olúgbóhùn àwọn àgbà. ẹ̀yin ènìyàn ọlọ́run o oríṣiríṣi olúgbóhùn ló wà o ṣùgbọ́n èyí tí ayé máa fi ń bá àlè léèyàn lórí ni a lè pè ní tape recorder òkùnkùn. ẹnikẹ́ni tí ayé bá gbìn ín sí lára kò sírú oore tẹ́ ẹ lè sọ létí rẹ̀ tó tún lè yọrí sí rere mọ́ o. àwọn ìyàwó ilé àtàwọn abiyamọ làwọn àjẹsábà máa ń gbin tape recorder òkùnkùn yìí sí lára. bí ọkọ tàbí ọmọ wọn bá fẹ́ dáwọ́lé nǹkan ògo tàbí ohun ayọ̀ kan, bí etí irú ẹni bẹ́ẹ̀ bá ti gbọ́ àkàntì àti àṣẹ ti dé bá nǹkan náà nìyẹn o. ìdí nìyẹn tọ́pọ̀lọpọ̀ kì í ṣe ń fẹ́ láti sọ̀rọ̀ àṣírí fáwọn ìyàwó wọn mọ́. tọ́pọ̀lọpọ̀ sì ti pasẹ̀ bẹ́ẹ̀ dòkè àpatì sílé ọkọ wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ náà ló sì ti dìyà àjẹ́ níwájú àwọn ọmọ wọn o. ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà kì í kúkú ṣẹjọ́ irú àwọn obìnrin báyìí náà. tape recorder òkùnkùn táyé ti gbìn sí wọn lára ló fà á. bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀kẹ́ àìmọye obìnrin nírú nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí o tí wọn kò sì màṣírí ohun tó fà á. ohun tí wọ́n kàn mọ̀ ní wípé ohunkóhun tọkọ tàbí tọmọ àwọn bá ti ṣàlàyé fáwọn kì í sábà yọrí sí rere mọ́. àfèyí tí wọ́n bá ti ṣe yọrí tán kí wọ́n tó jẹ́ kan gbọ́. àṣírí ohun tó wà níbẹ̀ rèé o. béèyàn bá sọ̀rọ̀ nípa nǹkan ògo tó fẹ́ dáwọ́lé létí ẹni táyé ti gbin tape recorder òkùnkùn sí lára. nígbà tí irú ẹni bẹ́ẹ̀ bá ti wá sùn tán làwọn àjẹ́ á wá tójú oorun pé ìṣẹ̀dá rẹ̀ lọ síbì kan tí wọ́n ń pè ní ìyẹ̀wù òkùnkùn. inú ìyẹ̀wù òkùnkùn yẹn ni wọ́n á ti replay tape recorder tí wọ́n ti gbìn sí lára. àṣírí báwọn ìkà ènìyàn ṣe máa ń mọ gbogbo èròǹgbà rere táwọn ọmọ aráyé ń gbà ní kọ̀kọ̀ nìyẹn. bí wọ́n bá sì ti màṣírí èròǹgbà rere táwọn ènìyàn ń gbà àti ohun gbogbo tí wọ́n fẹ́ dáwọ́lé láti inú ìjọba òkùnkùn náà ni wọ́n á ti pàrókò àkàntì ránṣẹ́ sónítọ̀hún. wọ́n lè fi gbólóhùn òdì pàrókò sínú ayé ẹni tó ń múra ìrìn àjò lọ sílùú òyìnbó báyìí pé a ò ní kó o má lọ bí tó o bá fẹ́ lọ o. ṣùgbọ́n èèwọ̀ ni o, ìran àgbọ̀nrín kan kì í jẹ́ kan olóore, bẹ́ẹ̀ sì ni ejò kì í rìnà ká láàánú láyé. ó parí onítàn akànmọ́ rìn káàkiri aginjù ayé ni láì làlùyọ. ìdí nìyẹn tí wọ́n ṣe ń pe ọ̀pọ̀lọpọ̀ ní Lọ́ndọ́nà ṣùgbọ́n tó jẹ́ wípé ògo London kan kò yọ lára wọn. bírú wọn bá ṣe pẹ́ nílùú òyìnbó tó náà ni wọ́n ṣe tálákà tó láyé. àyàfi bírú wọn bá ṣalábàápàdé pẹ̀lú àdúrà ìtúsílẹ̀ tó gbóná òun ni wọ́n tó lè làlùyọ o. Number 8 ni mo pè ní ìgbàjá ìjàngbọ̀n
àwọn àjẹ́ lè dọ́gbọ́n fi ọ̀já ìbọ̀dè tí wọ́n ti ṣiṣẹ́ òkùnkùn sí lára ṣe gift fẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ ń ṣe wedding tàbẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ bímọ tuntun. béèyàn bá ti fi irú ọ̀já ìbọ̀dè bẹ́ẹ̀ pọn mọ́ oró ìgbàjá náà á lọ fara pamọ́ sínú omi ara àtẹ̀jẹ́ ọmọ tuntun. a máa retí àsìkò tó wọ̀ láti fogun ọjọ́ iwájú darú ọmọ bẹ́ẹ̀. àṣírí ayé lẹ́gbọ́n yẹn. àwọn ìkásílẹ̀ tójú àlá pé ìṣẹ̀dá ènìyàn sínú ìyẹ̀wò òkùnkùn wọ́n á wá so ọ̀já ìjọ̀gbọ̀n yìí mọ́ lágbede méjì ara wọ́n bá àlèlè lórí nìyẹn. àṣírí ohun tó sábà máa ń fa ogun àìrọ́kọfẹ́ àìrọ́mọbí àbíkú àti àbígbìn fáwọn ẹlòmíín nìyẹn. wọ́n sì lè lo ọ̀já ìbọ̀dè yìí náà láti fàmì kú òjijì sí ìyàn lára. Number 9 ní òṣùwọ̀n àkàntì. ojú ara obìnrin private part láyé máa ń fi pamọ́ sí o. àwọn àjẹ́ àtàwọn àlùjọ̀nú ọkọ ọ̀run ló sábà máa ń lò ó láti ba àlè àkàntì àti disappointment láwọn obìnrin lórí. ṣùgbọ́n ohun tó ṣeni láàánú jùlọ ni wípé irú obìnrin tí wọ́n bá ti gbin òṣùwọ̀n àkàntì sí lójú ara yìí kò ní mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ ti wà lójú ara òun o. ọ̀nà mìíràn tó ṣùwọ̀n àkàntì lójú ara obìnrin máa ń gbà ṣiṣẹ́ ni wípé gbogbo ọkùnrin tó bá ti ní ìbálòpọ̀ pẹ̀lú irú obìnrin bẹ́ẹ̀ ni yóò máa ní ìrírí ìfàsẹ́yìn ìpọ́njú àti òṣì ó sì lè fa ikú òjijì pẹ̀lú. àṣírí ohun tó fà á nìyẹn táwọn ọkùnrin mìíràn fi máa ń wípé táwọn bá ti ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó àwọn ní kíní kan máa ń rìn wìrìwìrì káàkiri gbogbo ara wọn káwọn máa rẹ̀wẹ̀sì tàbí kíṣẹ́ àwọn máa dojúrú lásìkò náà. òṣùwọ̀n àkàntì táyé fi bà àlèlé obìnrin lórí ló máa ń ṣerú iṣẹ́ ìjàmbá bẹ́ẹ̀ yẹn lára ọkùnrin. ìwọ arákùnrin tàbí obìnrin tó ń gbọ́ mi báyìí bí o bá ti rí tiẹ̀ dìmú nínú àwọn àṣírí tí mo ti tú wọ̀nyí wàá yára ẹ sọ́tọ̀ nínú àwẹ̀ funfun ọlọ́jọ́ 9 pẹ̀lú àdúrà oníwákàtí kọ̀ọ̀kan láàrin òru. wàá kọ́kọ́ ka àwọn ẹsẹ̀ bíbélì wọ̀nyí ìwé Joshua chapter 5 verse 9 Psalm 92 Isaiah 44 verse 1 to 8 àti Galatia chapter 6 verse 17. lẹ́yìn náà ni wàá pe orúkọ Jésù lẹ́ẹ̀kan tó ẹ̀mí mímọ́ o àmì ẹ̀tì àkàntì àti àbàtì táyé fi bà àlèlé mi lórí tí mo fi ní èròǹgbà àti àníyàn rere lọ́kàn ṣùgbọ́n tí kò ṣeé ṣe fún mi. ẹ̀jẹ̀ Jésù o wá pa àmì búburú náà run lára mi lónìí. wàá tún máa gba àdúrà báyìí tẹ̀lé mi wípé àjèjì ọwọ́ ègún ìdílé tó bù mí so tó ní mi ò ní débi ògo láyé Olúwa fi iná já kúrò ní ara mi ní orúkọ Jésù. Ọlọ́run ẹ̀mí mímọ́ o kí ni ayé fi bà àlèlé mi lórí èyí tó sọ ohun rere gbogbo dè èèwọ̀ mi jẹ́ kí òpin ó dé bá iṣẹ́ búburú náà lónìí ní orúkọ Jésù. téèpù rìkọ́dẹ̀ òkùnkùn táyé gbìn sí mi lára tó máa ń mú kí ẹtì àti àkùdé dé bá gbogbo ohun rere tí mo bá ti fetí gbọ́ afẹ́fẹ́ Ọlọ́run ọ̀gá ògo ẹ bá mi tì í jáde kúrò ní ara mi ní orúkọ Jésù. fi ìlà ègún mágùnkè táyé fi dá májẹ̀mú má ṣe rere lé mi lórí Olúwa bá mi finá jó oorun ní orúkọ ńlá Jésù. ìbọ̀wọ́ òkùnkùn tátà fi bàálè àṣeyèrí àti àṣedànù sí mi lọ́wọ́ tó ń rere gbogbo tí mò ń dáwọ́lé fi ń dojúrú mọ́ mi lọ́wọ́ ẹ̀mí mímọ́ o bá mi gbọ̀n dànù lónìí ní orúkọ Jésù. òṣùwọ̀n àkàntì táyé gbìn sí mi lára tó ń tara mi bògo jẹ́ mọ́ mi lọ́wọ́ tó tún tara mi báàsìkì ọkọ mi jẹ́ tí mo fi wá dẹni tó ń gbélé ọkọ bí ẹrú. Olúwa fi ẹ̀jẹ̀ Jésù tì jáde lára mi lónìí kí o sọ mí di òmìnira ní orúkọ Jésù. àmì ìbọ̀dè àti ìṣelòdì táwọn àjẹ́ fi sí mi lára tó mú ká yóò máa láàlá búburú sí mi táwọn wòlíì náà fi ń ríran òdì sí mi nígbà gbogbo ẹ̀jẹ̀ Jésù o wá parẹ́ lára mi lónìí. ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì ẹrù ayé táwọn ìka dì sí mi lára tó mú káwọn olóore máa dọ̀tá mi tí mo fi ń bá àtakò àti ìjákulẹ̀ pàdé ní koríta ire gbogbo Ọlọ́run mẹ́ta lọ́kan o ẹ tì í jáde kúrò lára mi lónìí ní orúkọ Jésù. ọ̀rọ̀ òdì táyé fi bà àlèlé mi lórí pẹ̀lú gbólóhùn báyìí pé gbogbo ìlérí màá tayọ alágbálẹ̀bá ògiri kì í kọjá orí ìdọ̀bálẹ̀. Ọlọ́run ìgbàlà mi o fi gbólóhùn keje orí àgbélébú parí ogun náà lónìí. kó òòrùn ògo mi ó bẹ̀rẹ̀ sí ní ràn kí ìràwọ̀ mi ó tàn káyé má lè faṣọ dí kí n sì bẹ̀rẹ̀ sí ní ṣe rere níbi gbogbo tí mo bá dé láti òní lọ ní orúkọ Jésù. àmín. ìkeje nínú àwọn nǹkan 9 tọ́tà fi máa ń gbògo jẹ́ máwọn ológo lọ́wọ́ ní ohun tí mo pè ní ìpààrọ̀ àgọ́ ara. gbogbo ẹ̀yin tá ń gbóhùn mi o mo fẹ́ kí ẹ mọ̀ ọ̀kẹ́ àìmọye àwọn ènìyàn tó ń rìn káàkiri ìgboro lónìí ló jẹ́ wípé ọ̀ríjìnà pàtì ara wọn gan ti wà nínú àtìmọ́lé nínú ìyẹ̀wù ìṣúra òkùnkùn tó kàn jẹ́ wípé duplicate lásán
làwọn ń gbé kiri. Àwọn alágbára òkùnkùn lè pààrọ̀ ilé ọmọ obìnrin kí wọ́n sọ ọ́ di agbádá ìyẹn gàrí. Bí wọ́n bá ṣe ń koná mọ́ nínú ìyẹ̀wò òkùnkùn ní inú ọmọbìnrin náà yóò máa gbóná, ikùn rẹ̀ á máa kùn gìrìrì, ilé ọmọ rẹ̀ kò sì ní lè gbọ́mọ dúró. Obìnrin tí wọ́n bá sọ ilé ọmọ rẹ̀ di ajere kò ní lè lóyún àtàárọ̀ dálẹ́ o. Irú wọn ló sábà máa ń wí pé ẹ̀dà ń yọ àwọn lẹ́nu. Ìbí ẹ̀yin náà mọ̀ wípé gbogbo omi tí wọ́n bá ti dà sínú ajere ó di dandan kó jó dànù padà ní. Iṣẹ́ àjàmbá àwọn ìkàlẹ̀ ń wò yẹn. Àwọn ẹ̀ka tún lè sọ àtọ̀ nǹkan ọmọkùnrin di omi ìgbín tàbí kí wọ́n sọ ọ́ domi ìrèké. Àwọn dókítà wípé irú ọkùnrin bẹ́ẹ̀ ní low sperm count tàbí pé àtọ̀ rẹ̀ ti ṣàn, láìmọ̀ wípé iṣẹ́ àṣepa àtinú ìyẹ̀wò òkùnkùn wá ni. Ẹ̀yin ènìyàn Ọlọ́run o, ǹjẹ́ ẹ mọ̀ wípé ilé ayé tí a wà yìí àfi kéèyàn máa gbàdúrà pẹ̀lú ìṣọ́ra gidigidi ni o. Ẹlòmíà wá bàtà ẹsẹ̀ kan títí, nígbà tí ò bá rí lọ́wọ́ bá mọ́kàn kúrò níbẹ̀. Bọ́wọ́ àwọn ẹni bí bá sì tẹrú nǹkan bẹ́ẹ̀, wọ́n lè fi pààrọ̀ ẹsẹ̀ ènìyàn. Nípa báyìí, ọ̀pọ̀lọpọ̀ ọmọ aráyé ló ń rìn káàkiri ìgboro lónìí pẹ̀lú ẹsẹ̀ òsì méjì láì lẹ́sẹ̀ ọ̀tún kankan. Obìnrin táyé ti sọ ẹsẹ̀ rẹ̀ di ẹsẹ̀ òsì méjì kò lè lógo kankan nílé ọkọ. Ìpọ́njú àti òṣì ni wọ́n máa ń kó wọnú ayé ọkọ wọn. Ọ̀pọ̀lọpọ̀ irú àwọn obìnrin bẹ́ẹ̀ làwọn ọkọ wọn ti dá lókoòwò láì mọye ìgbà. Síbẹ̀síbẹ̀ kò sógo, kò sáṣeyọrí kankan nínú ayé wọn. Ìdí nìyẹn táànú àwọn ẹlòmíín fi ṣe mí. Bí ẹ bá sọ̀rọ̀ àwẹ̀ létí wọn, wọ́n láwọn kò lè fi kun àwọn ṣeré o. Bí ẹ bá ní kí wọ́n wá síbi àdúrà ìṣòru, wọ́n ní bórun àwọn ò bá ti pé, orí ló mọ fi ń fá wọn. Bí ẹ bá fi bí ìsọjí lọ̀ wọ́n, wọ́n á wí pé àwọn kò lẹ́mìí wàhálà jàre nígbà tí kì í ṣe àwọn làwọn pa Jésù. Ẹlòmíràn àti ẹ̀ wípé nígbà táwọn kò bá kúkú ti wípé kí tẹnikẹ́ni má dáa, kò sẹ́ni tó lè bá tàwọn náà jẹ́. Wọ́n ti gbàgbé òwe Yorùbá tó wípé orí yéye ní mògún ta ìṣèlópọ̀. Ṣùgbọ́n ìwọ tó ń gbọ́ mi, bí o bá ṣetán láti jàjàjà gbára ní tiẹ̀, àwẹ̀ ọlọ́jọ́ méje péré ni wàá gbà o. Wàá wá ka ìwé Jeremiah chapter 32 verse 26 to 27 àti Psalm 69. Wàá wá pariwo orúkọ Jésù pẹ̀lú agbára. Ẹ̀mí mímọ́ o. Wàá sì bẹ̀rẹ̀ sí ní gba àwọn gbólóhùn àdúrà yìí tẹ̀lé mi. Olórí ògo àmútọ̀runwá mi, táwọn ìkà ti fọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín pààrọ̀ mọ́ mi lára. Ọba tó rí ṣe o, ẹ gbà wọ́n padà fún mi lónìí ní orúkọ Jésù. Gbogbo ọmọ ẹrú tó ń gorí ẹṣin ògo mi kiri, tèmi olówó kan fi wá dẹni táyé ń sọ ságijù ìpọ́njú láì rógolo. Ẹ̀mí mímọ́ o, fi ìjì àjà yíkáyíká pẹ̀lú afẹ́fẹ́ líle já wọn lulẹ̀, kẹ́ẹ̀sì gbògo mi fún mi lọ́wọ́ wọn ní orúkọ Jésù. Ògo orí mi kò gbọ́dọ̀ dìrù mọ́ mi lọ́wọ́. Nítorí náà, Olúwa fi ọwọ́ àánú mú mi délẹ̀ ìmúṣẹ ìlérí mi ní orúkọ Jésù. Ẹ̀yà ara mi táwọn ẹni bí òkùnkùn ayé ti pààrọ̀, tí mo fi ń dààmú kiri ayé láì ráláàánú, Olúwa wá fi ọwọ́ àánú dá wọn padà fún mi lónìí, kí n bẹ̀rẹ̀ sí ní ṣe rere níbi gbogbo. Àwọn ẹ̀mí àìrí tó ń bá mi pín àgọ́ ara mi lò, Olúwa fi olùgbòǹgbò ìbínú rẹ lé wọn jáde kúrò lára mi ní orúkọ Jésù. Ògo àbáwáyé mi táwọn ìyá àjẹ́ tí wọ́n fi mí tì nígbà kékeré ti fagbára òkùnkùn gbà fọ́mọ tiwọn, àtèyí táwọn ọ̀gá ìkà tí mo kọ́ṣẹ́ lábẹ́ wọn ti gbà lọ. Ọba tó dá ayé àti ọ̀run o, ẹ fariwo àrá àti mọ̀nàmọ́ná gbà padà fún mi ní orúkọ Jésù. Kí ni ayé ti mú lọ lára mi? Irú ògo wo ni wọ́n ti pààrọ̀ lórí mi? Olúwa wá sán bí àrá, jà bí ìjì, kí o sì gbògo mi padà fún mi kí àdúrà yìí tó parí ní orúkọ Jésù. Ìkẹjọ ní ohun tí mo pè ní àránsí eṣinṣin àwọn àgbà. Ẹ̀yin ènìyàn Ọlọ́run o, ṣé ẹ rò wípé ọ̀rọ̀ ẹnu nìkan tàbí ojú lásán làwọn alágbára òkùnkùn fi máa ń pe gbólóhùn báyìí wípé eṣinṣin ní yọwọ́ imí ni? Irọ́ o, ṣáájú kí wọ́n tó perú gbólóhùn bẹ́ẹ̀, wọ́n á ti kọ́kọ́ ṣe irú àwọn ètùtù kan láti fi bẹ àwọn ẹbọra tàbí àlùjọ̀nú lọ́wẹ̀. Àwọn ẹbọra yẹn ló máa wá pàṣẹ fáwọn eṣinṣin ayé láti lọ ṣe onírúurú iṣẹ́ ìjàmbá tí wọ́n bá rán wọn láti ṣe. Eṣinṣin táwọn amòòkùnṣèkà sì sábà máa ń lò kì í ṣe irú àwọn eṣinṣin lásán tó wà láyìíká wa o. Àwọn ẹbọra abẹ́ àpáta, ọ̀rọ̀ inú igi, olú ọ̀gán tàbí olú igbó ló sábà máa ń sin irú àwọn abàmì eṣinṣin bẹ́ẹ̀. Àwọn ìbọ̀dé eṣinṣin báyìí kì í sì dá nìkan rìn,
wọ́n lè tó bíi 2 tàbí 22, wọ́n sì lè tó 3 tàbí 500. àwọn àṣírí tí mò ń túmọ̀ yìí kì í ṣe nǹkan kékeré o. ayé a máa rán eṣinṣin awo níṣẹ́ láti lọ fọwọ́ òkúta kan ọjà oníṣòwò ńlá, wọ́n á sì ti pa bẹ́ẹ̀ sọ onítọ̀ọ́dẹ̀dùn arinlẹ̀ láyé. àwọn ìkà lè bẹ eṣinṣin ayé lọ́wẹ̀ láti lọ fọwọ́ ìkórìíra kan lọ́mọdé kó má bàa rọ́kọ fẹ́. ẹ̀yin ènìyàn Ọlọ́run o, mọ́tò tàbí irinṣẹ́ tí eṣinṣin ayé bá ti fọwọ́ òkúta kan, ó dorísun àgbànáfẹ́ni tó ní nìyẹn o. bẹ́ẹ̀ lómi bá sáṣọ sórí wáyà lẹ́ńkùlé, bíbà làwọn eṣinṣin á pé máṣọ tó nìkan níbẹ̀. obìnrin kan tó jẹ́ managing director iléeṣẹ́ ńlá kan lórílẹ̀‐èdè yìí, ó dé ọ́fíìsì láàárọ̀ ọjọ́ kan ló bá táwọn eṣinṣin ọdẹ ti péjọpọ̀ sórí tébù. bó ṣe bẹ̀rẹ̀ àdúrà pẹ̀lú àṣẹ iná nìyẹn. ohun tó wá jẹ́ ìyàlẹ́nu ni wípé láì lo ìgbálẹ̀ tàbí fílìtì, àwọn eṣinṣin abàmì náà sì bẹ̀rẹ̀ sí ní kú fún ara wọn. bí wọn náà bá ti ń rí ìfarahàn àwọn eṣinṣin òkùnkùn wọ̀nyí nínú ilé rẹ, nínú ṣọ́ọ̀bù tàbí ní ọ́fíìsì rẹ, ààwẹ̀ ọlọ́jọ́ 7 pẹ̀lú ìṣọ́òru ni wàá gbà o. lẹ́yìn tí o bá ti ka àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí tán, Àìsáyà chapter 60 verse 1 to 22 àti Àìsáyà 62 verse 3 to 5, wàá pe orúkọ Jésù tó. wàá sì máa gba àwọn gbólóhùn àdúrà ìtẹ̀lé mi báyìí pé àmì ìṣelòdì, ìkórìíra àti àtakò tó ti tipasẹ̀ ìfọwọ́kẹ́ eṣinṣin òkùnkùn wọnú ayé mi, ẹ̀jẹ̀ Jésù ó yá bá mi parẹ́ lónìí ní orúkọ Jésù. oró ìfọwọ́bẹ̀ eṣinṣin ayé lára mi, iná ẹ̀mí mímọ́ bá mi tì jáde ní orúkọ Jésù. àròkọ òkúta táwọn alágbára òkùnkùn fi eṣinṣin àgbà rán sínú ilé mi, sínú ilé ìtajà tàbí sórí igbá ọjà mi, iná àṣẹ ẹ̀mí mímọ́ ẹ bá mi dá a padà sórí àwọn tó ràn ní orúkọ Jésù. àmì mára láàánú àti márìnà kórè táyé fi eṣinṣin rán wọnú ìdílé àti ayé mi, pẹ̀lú gbólóhùn wípé eṣinṣin ní yọwọ́ imí, èyí tó mú kó lóore ó yí mi ká, ṣùgbọ́n tí kò fi sẹ́ni tó fi re rántí mi nínú wọn. Olúwa bá mi pa àmì náà rẹ́ lónìí kí n lè ṣe rere ní orúkọ Jésù. àránsí àti àṣàsí eṣinṣin awo táyé fi gbògo lọ lọ́wọ́ mi, tí mo fi wá dẹni tó ń kú kó ń gbẹ létí padò, tọ́mọ ẹlẹ́ràn mi fi dẹni tó ń fagbára káká tọrọ àṣàmì egun jẹ. alágbára gíga nínú àwọn ọ̀run o, ẹ bá mi bà iṣẹ́ òkùnkùn náà jẹ́ lórí mi ní orúkọ Jésù. òwe Yorùbá kan wípé eṣinṣin ní ń gba ikú ọlọ́tí kú. bí ó bá wá rí bẹ́ẹ̀, ẹ̀yin amòòkùnṣèkà tó ń fẹ́ ṣinṣin ayé gbògo ayọ̀ mi jẹ́, láti òní yìí lọ mo pa á láṣẹ pé kí ẹ máa gba ikú mi kú níkọ̀ọ̀kan ní orúkọ Jésù. àmì eṣinṣin àgbà èyí tó mú kó òórùn búburú máa tara mi rùn jáde láti sọ mí di ẹni ìríra àti ẹlẹ́gbin níwájú olóore. ọwọ́ iná ẹ̀mí mímọ́ ẹ ṣí àmì búburú náà kúrò lára mi ní orúkọ Jésù. àtèmi àtaya àtàwọn ọmọ pẹ̀lú gbogbo ohun ìní mi tẹ́ṣinṣin ayé ti fọwọ́ ìbàjẹ́ kàn, ẹ̀jẹ̀ Jésù máa ṣe ìtúsílẹ̀ ńlá fún wa ní orúkọ Jésù. gbogbo ògo àti àsìkí mi táyé ti fi àránsí eṣinṣin ìbọ̀dé gbà lọ lọ́wọ́ mi, Jésù ọba ìyè ẹ gbà á padà fún mi ní ìlọ́po 7 ọ̀nà 7 lónìí ní orúkọ Jésù. àmín. èyí tó gbẹ̀yìn nínú àwọn nǹkan 9 pàtàkì táyé fi máa ń fògo àwọn ọmọ ológo ṣòfò nínú ayé ni mo pè ní aṣọ àwọ̀tẹ́lẹ̀ ègún tí kìí jẹ́ kí aṣọ ògo dúró lọ́rùn ẹni. eléyìí ni aṣọ àìrí táwọn àgbà òṣìkà ìdílé sábà máa ń gbé wọ àwọn ọmọ ológo nínú ìdílé. àwọn ọmọ táyé bá ti pa títí tí kò kú, àwọn ọmọ ológo tí ṣẹ̀dá wọn lé, tí kádàrá wọn ò ṣe é yí padà sáìdá, àwọn lọ̀tá sábà máa ń gbé aṣọ àwọ̀tẹ́lẹ̀ ègún wọ̀ láti fi bògo ìràwọ̀ wọn mọ́lẹ̀ nínú òkùnkùn bírímù. wọ́n á wí pé gbígbẹ́ ò bá ṣe é ṣí, a sì kúkú fọ́ dànù. irú àwọn tọ́ta bá ti gbẹ́rú aṣọ òdìwọ̀ báyìí, wọ́n sábà máa ń lógo ṣùgbọ́n wọn kì í rógòlò. wọ́n máa ń lókìkí lásán ṣùgbọ́n wọn kì í lásìkí. ayé sábà máa ń fojoojúmọ́ promise wọn ṣùgbọ́n wọn kì í fìgbà kankan mú iṣẹ́ fún wọn. olóore púpọ̀ máa ń yí wọn ká ṣùgbọ́n ẹnikẹ́ni kì í ṣe wọ́n láàánú ni o. irú wọn ló máa ń kú kú òǹgbẹ létí padò, tí wọ́n sì máa ń fi jíjọ́ ọmọ aláṣọ wàkísà kiri ayé. ṣé ẹ rí aṣọ òdì tí mò ń sọ nípa rẹ̀ yìí? ogun ńlá gidi ni o. pásítọ̀ tàbí wòlíì
táyé bá gbèrú aṣọ bẹ́ẹ̀ wọ̀ kò sí bó ṣe lè ṣe làálàá tàbí jìyà lórí àwọn ọmọ ìjọ tó láyé tó go àwọn ẹni náà bá bú jáde tán ẹnu lásán ni wọ́n á máa fi kí ipò kú iṣẹ́ olúwa o olúwa ṣagbára dọ̀tun. síbẹ̀síbẹ̀ aṣọ ègún ò ní jẹ́ kí wọ́n ronú àti ṣe é lóore kan kàkà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n fẹnu ara wọn jẹ́ fún níwájú ọlọ́run ẹni ẹlẹ́ni tí kò mọ̀ wọ́n rí ni wọ́n á lọ san fún níbòmíì ogun burúkú ni o. aṣọ ogun ló ń bẹ lọ́rùn ọ̀kẹ́ àìmọye ọ̀gá ńlá níbi iṣẹ́ ìjọba tí wọ́n fi pẹ́ nílé iṣẹ́ síbẹ̀síbẹ̀ tó gun ọ̀gá kan ò sí lára wọn. ọtí àmutọ̀ sísàsùn ọbẹ̀ pẹ̀lú ògógóró àmújásíkòtò ni wọ́n fi ṣe aṣọ àwọ̀tẹ́lẹ̀ ègún tí kò jẹ́ káṣọ ògo dúró lọ́rùn ẹlòmíì. ṣìnà ṣíṣe ọ̀rẹ́kọ̀rẹ́ àti ìrédìí òru ni wọ́n fi pààrọ̀ ògo àbáwáyé àwọn míì. aṣọ àwọ̀tẹ́lẹ̀ ègún ni ogun aṣògodẹ̀gàn tọ́ta fi máa ń ṣe ṣùgbọ́n sínú ayé àwọn alásìkí ènìyàn. òun ló máa ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi imí kínkín létí àwo gbẹ̀gìrì àwọn ológo ènìyàn láti sọ wọ́n ságijù ayé tògótògó. àwọn ènìyàn wa máa wí pé bọ́mọ yìí ṣe mọ̀wé tó sì lọ́pọlọ pípé tó ṣùgbọ́n gbèwìrì ni. bí ọlọ́mọge yìí ṣe níwà mẹ́wàá tó ṣùgbọ́n tọ́lé lógun táyé fi sí i lára kó má bàa rídìí jókòó nílé ọkọ kankan. tàbí kí wọ́n wí pé bí ọmọkùnrin yìí ṣe dára tó sì lásìkí tó ṣùgbọ́n òkóbó ni. ó dìgbà tírú àwọn ènìyàn báyìí bá rí náà kó wo olé tàbí ajínrere tó ní ìfàmìlóyàn deliverance tó tọ́ tó lè fi náà àṣẹ ìtúsílẹ̀ yọrùn wọn jáde kúrò nínú aṣọ ìpọ́njú táyé fi kọ́ wọn lọ́rùn. ìgbà náà lọ̀rọ̀ wọn tó lè yọrí sáyọ̀ o. ìwọ ọ̀rẹ́ mi ò mọ̀ bóyá o ti rí tiẹ̀ dìmú nínú àwọn ìjìnlẹ̀ àṣírí tí mo tú yìí o. bí iyè rẹ bá sì ti ṣí tó o ti ṣetán láti bọ́ lọ́wọ́ ogun àìtẹ́gbẹ́ wàá gba àwẹ̀ funfun 9 pẹ̀lú ìṣòro lẹ́yìn tí o bá ti ka ìwé Àìsáyà chapter 49 verse 8 to 26 Joel chapter 2 verse 18 to 27 àti Sakaraya chapter 3 verse 1 to 7 tán wàá pe orúkọ Jésù tó wàá sì máa gba àwọn àdúrà náà tẹ̀lé mi báyìí pé aṣọ àwọ̀tẹ́lẹ̀ ègún tí kò jẹ́ kí aṣọ ògo dúró lọ́rùn mi alágbára ní Síónì ó yá bá mi bọ́ ọjọ́ náà ní orúkọ Jésù. gbogbo ìkúùkù kùrukùru àwọsánmọ̀ àti òkùnkùn tó ṣú bírímù bó ògo ayọ̀ mi mọ́lẹ̀ tí kò jẹ́ káwọn aláàánú àtolóore ó ti rína rí mi afẹ́fẹ́ Olódùmarè ọba mímọ́ o máa bá mi ká dànù kí n lè ṣe rere ní orúkọ Jésù. gbogbo aṣọ ìpọ́njú àti òṣì tí wọ́n ti tinú ìjọba òkùnkùn gbé wọ̀ mí ọba tó bọ́ṣọ èrí àti ẹlẹ́gbin kúrò lọ́rùn Joshua olórí àlùfáà ẹ bá mi bọ́ṣọ ègún kúrò lára mi ní orúkọ Jésù. ọwọ́ ńlá Olódùmarè tó fa aṣọ ìkélé tẹ́ḿpìlì yàrá tó kéde ìsàlẹ̀ kọjá wọnú ayé mi wá lónìí mú iná ìléru àti mọ̀nàmọ́ná dání kí o sì faṣọ ìfàsẹ́yìn àti àìtẹ́gbẹ́yà lára mi ní orúkọ Jésù. aṣọ ìpọ́njú àti ègún táwọn òbí mi bọ́ kalẹ̀ tẹ́mi ọmọ tún wá la ọrùn bọ̀ Olúwa fi iná já dànù kúrò lára mi ní orúkọ Jésù. aṣọ ògo àbáwáyé mi dà níbo láyé gbé pamọ́ sí nílé awo ni tàbí lójúbọ òrìṣà wọ́n ti kàn mọ́gi ni àbí wọ́n fi dájọ́ àgbà orí àkìtàn láyé rí mọ́ ni àbí wọ́n fi rábì pàlàpàlà ògiri àlàpà. ẹ̀mí mímọ́ o ìwọ ni olójú kárí ayé ó yá bá mi gbà jáde lónìí ní orúkọ Jésù. aṣọ iyì aṣọ ìyẹ́ àtàṣọ ìgúnwọ̀ ògo mi dà ẹ̀mí mímọ́ o ó yá gbé wọ̀ mí lónìí kí ìtàn ìgbésí ayé mi ó yí padà sí rere láti òní lọ ní orúkọ Jésù àmín. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi mo fẹ́ kí ẹ tún máa fojú sọ́nà fún ìjìnlẹ̀ àṣírí ńlá mìíràn o tí yóò ṣe àǹfààní ńlá fún gbogbo ènìyàn. èyí tá ó tún gbé jáde láìpẹ́ yìí àkórí kásẹ̀tì náà ni mo pè ní májẹ̀mú ìgbéyàwó òkùnkùn. kí ni wọ́n ń pè ní ìgbéyàwó òkùnkùn? ṣé lóòótọ́ ni ọkọ ọ̀run wà? àṣírí ohun tí wọ́n ń pè ní aya ọ̀run ńkọ́? kí ni àṣírí ọ̀nà ìtúsílẹ̀? gbogbo àwọn nǹkan wọ̀nyí àti jù bẹ́ẹ̀ lọ lẹ́ ó máa bá pàdé nínú kásẹ̀tì tó ń bọ̀ lọ́nà náà májẹ̀mú ìgbéyàwó òkùnkùn. ẹ kú ojú lọ́nà. a mà tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ó tún ti ṣe bó ṣe máa ń ṣiṣẹ́ agbára ẹ̀ nínú gbogbo àwọn fídíò CD wa gbogbo jíjẹ́ ìdáyé tó fi gbogbo ògo fún lórí èyí tí ó tún ti ṣe lórí ìta tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde tá a pè ní ERU-JEJE OGUN AFOGO-SOFO. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ṣé mo ní ìdánilójú pé ẹ ti gbọ́ nípa àwọn fídíò CD míì
tó ti jáde ṣáájú eléyìí tí ẹ ṣẹ̀wò tán yìí. tọ́jú wáyé pé ìwà tí ì gbọ́ nípa wọn ẹ jẹ́ kí n kàn sáré ṣàlàyé díẹ̀ fún wa kí n lè fi hàn wá. nísìnyí báyìí eléyìí ni ọmọ ìjọ adárúgúdù sílẹ̀. gbogbo pásítọ̀ gbogbo kìrìsìtẹ́nì tó fẹ́ dé ìjọba ọ̀run ló gbọ́dọ̀ wu ọmọ ìjọ adárúgúdù sílẹ̀. gbogbo onírúurú àbúrúkú táwọn ọmọ ìjọ máa ń wù nínú ìjọ gbogbo ẹ̀ ló kún bẹ̀. so ọmọ ìjọ adárúgúdù sílẹ̀ àwọn fídíò ni ẹ máa wo gbogbo kíní fídíò CD ni ẹ máa wo gbogbo ẹ̀ lójúkorojú báyìí. ẹ̀ẹ́dẹ̀ lẹ́yìn yẹn ó ní eléyìí tí a pè ní àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú ewu ìbínú Ọlọ́run. ṣé mọ̀ ẹ̀yin náà wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn takora wa ní pásítọ̀ lónìí àwọn evangelist reverend nǹkan kan oríṣiríṣi síbẹ̀síbẹ̀ tó lè yẹ pé gbogbo àwọn nǹkan tí à ń gbọ́ káàkiri gbogbo inú ayé tó ń ṣẹlẹ̀ nípasẹ̀ àwọn pásítọ̀ ó jẹ́ nǹkan tó burú. àwọn wòlíì èké wọ́n ti pọ̀ níta elédèjà àsọtẹ́lẹ̀ ara ìmúṣẹ àsọtẹ́lẹ̀ tí Jésù ti sọ wípé tó bá dìgbà ìkẹyìn ayé àwọn wòlíì èké púpọ̀ ló máa wá sínú ayé. ìdí nìyẹn tó ṣe ní ká máa dán gbogbo ẹ̀mí wò. so ìdí nìyẹn tí Ọlọ́run ṣe pàṣẹ fún wa pé ká gbé eléyìí jáde láti jẹ́ ìpè ìkìlọ̀ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run gbogbo. so tí ẹ bá wò ẹ̀yin gan máa mọ̀ pé Ọlọ́run ṣe ó ṣiṣẹ́ agbára síbẹ̀. then májẹ̀mú ìgbéyàwó òkùnkùn ní ṣẹ́rí gbogbo ohun tí a pè ní ọkọ ọ̀run aya ọ̀run gbogbo àwọn agbára òkùnkùn gbogbo tó máa ń ba ìdílé jẹ́ tó máa ń da ìdílé rú. kí ló máa ń fà á tí a ṣe máa ń ní ìdílé lórí ètò ìgbéyàwó? kí ni àṣírí ohun tó fà á tó yẹ pé tọkọ-tìyàwó ọ̀rọ̀ tí ò tó nǹkan ní ó mọ dìjà nínú ìdílé tí wàhálà ó mọ ṣẹlẹ̀ tẹ́lòmíì gan tó yẹ pé á bímọ kan tán tí ò ní bí mímọ tẹ́lòmíì àwa nílé ọkọ tí ò ní rọmọ bí. kí ló máa ń fa ìdádúró nílé ọkọ? kí ló máa ń boyún jẹ́? gbogbo àṣírí àti irú àdúrà tẹ̀lé-gbà ló ti wà níbẹ̀. májẹ̀mú ìgbéyàwó òkú àwọn èèyàn ti wò gan oríṣiríṣi testimony tẹ̀ ló ti farahàn lára nípasẹ̀ fídíò CD yìí tí ẹ̀yin náà bá wò mú mọ̀ pé ó di dandan gbọ́dọ̀ rí ẹ̀rí jẹ́ nípasẹ̀ rẹ̀. Ọlọ́run yóò sì ràn yín lọ́wọ́. ìjàmbá ojú àlá rèé o. ṣe rí ìjàmbá ojú àlá yìí ní tiẹ̀ ó ibẹ̀ láti sọ̀rọ̀ nípa gbogbo àṣírí ìtumọ̀ àlá. gbogbo àlákálà yòówù tó lè mọ lá òun yàgbẹ́ lójú oorun òun fọwọ́ kó gbẹ́ lójú àlá òun pọ́n òkè gíga bàtà ẹsẹ̀ kan sọnù lójú oorun òun lálẹ́ orí pé eyín ẹ kan òun lálẹ́ orí pé orin wòwò eégún lé ẹ lójú oorun òun rí ajá lójú oorun òun rí òkété lójú oorun òun rí àgbàrá lójú oorun òun rí àwọn òkú lójú oorun òun rí ibojì òkú wàá mọ old school uniform wàá máa bá rẹ pé òun jẹ nínú abọ́ tó dọ̀tí wàá máa rí pé òun rìn káàkiri nínú igbó láì jẹ́ ojú ọ̀nà. kí ló túmọ̀ sí? gbogbo nǹkan yìí la tú àṣírí ẹ̀ palẹ̀ tí a dẹ̀ sọ ohun tó túmọ̀ sí pẹ̀lú irú àdúrà àti irú àwọn ẹsẹ̀ bíbélì tí ẹ lè kà láti rí òmìnira kúrò lórí gbogbo ogun ìjàmbá ojú àlá. ẹ wò ó kẹsì lọ gba àwọn àdúrà àánú ẹ Ọlọ́run yóò bùkún fún yín lórúkọ Jésù. ṣé wàá rí lèyí ní tiẹ̀ ṣọ́ra fáwọn àjèjì obìnrin ó lé o. ṣẹ́yìn mọ gbogbo iṣẹ́ burúkú táwọn àjèjì obìnrin ń ṣe nínú ayé àwọn ènìyàn nínú ayé yìí nínú ìdílé àti nínú ayé àwọn akọni ológo ènìyàn. àwọn àjèjì obìnrin wọ́n ti ṣe onírúurú ìjàmbá àti ìṣọ́ra nínú ìdílé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn àjèjì obìnrin kan wà tó yẹ pé wọ́n mọ àṣírí bí wọ́n ṣe máa wẹ̀ sínú bàsíà ńlá omi tó ró ìwẹ̀ tí wọ́n fi wẹ̀ yẹn òun ni wọ́n á fi wá sí ẹran àgbébọ̀ adìyẹ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí aláyèpọ̀ mẹ́fọ̀ fọ́kọ ọlọ́kọ tírú ọkùnrin bẹ́ẹ̀ torí ẹ̀ bá gbàbọ̀dé tó bá ti jẹ́ ó wọ sẹ́ńdẹ̀ nìyẹn. tẹ bá ń gbọ́ tó máa sọ pé wọ́n jẹ̀fọ́ pé ọkọ wọn ti fún yàn lẹ́fọ̀ọ́ jẹ àṣírí tó wà ń bẹ̀ ó wà ń bí báyìí. ohun tó máa ń da ìdílé rú dé àwa obìnrin ìdílé gan báwo la ṣe lè gbé ọkàn ọkọ wa kúrò lọ́wọ́ àwọn àjèjì obìnrin tí wọ́n fi ní dàdílé wa rú? irú àdúrà wo la lè gbà? irú ìgbésẹ̀ wo la lè gbé? gbogbo ẹ̀ ló wà nínú àwọn àjèjì obìnrin. gbogbo ìyàwó ilé ló gbọ́dọ̀ wò, gbogbo ọkùnrin ló gbọ́dọ̀ wò, gbogbo ẹni tí ò tí ì máa rì àtàwọn tó ti máa rì ló wà fún. ẹ wò ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ìjìnlẹ̀ àṣírí kọ́ níbẹ̀. Olúwa yóò wà pẹ̀lú wa. ṣé wàá rí eléyìí ní tiẹ̀ tí a pè ní àdúrà ààbò fún òpin ọdún àti ìbẹ̀rẹ̀ ọdún. eléyìí lágbára o ẹ̀yin ènìyàn Ọlọ́run. ṣé àwọn pé ní àkókò bàbà onírúurú nǹkan burúkú ló máa ń ṣẹlẹ̀. accident ni wọ́n accident lẹ́yìn àjálù burúkú gbogbo kí ló máa ń fà á? nínú fídíò CD eléyìí láti tú àṣírí àwọn kan tí mo pè ní alápatà ojú pópó, àwọn ẹbọra mùjẹmùjẹ ojú ọ̀nà tó máa ń mú kéèyàn ó jáde ńlé lódìndí kó padà wọlé láláàbọ̀ ara, ogun tó máa ń mú kéèyàn ó wọ mọ́tò ní bus stop ayé kan lọ jáyàn lẹ̀ ní gáréèjì ibojì òkú. irú ìrìn àjò bẹ́ẹ̀ àwọn ò ní bá wọn rìn lórúkọ Jésù o. ìdí rẹ̀ tí ó fi jẹ́ wípé késẹ́ẹ̀tì yìí fídíò CD yìí gbogbo èèyàn gbọ́dọ̀ rà kí ẹ sì lọ fi gbàdúrà pàápàá jùlọ ní gbogbo àsìkò oṣù bàbàbà kí a lè mọrú àdúrà tó yẹ ká gbà. ẹ máa rí gbogbo àṣírí yẹn nínú ẹ dẹ́ lè mọrú àdúrà tẹ́ gbà. Olúwa yóò wà pẹ̀lú wa lórúkọ Jésù. náà nípa orí ọ̀fẹ́ Ọlọ́run a tún ṣiṣẹ́ kan lọ́wọ́lọ́wọ́ báyìí lórí fídíò CD kan tó máa jáde ní ẹnu ọjọ́ bíi mélòó kan yìí tí a pè àkórí ẹ̀ ní májẹ̀mú òkùnkùn ìdílé. àṣírí ogun ìdílé ni o. kí ni wọ́n ń pè lógun ìdílé? kí ni wọ́n ń pè ní ogun àjogúnbá? kí ni wọ́n ń pè ní ègún ìran?
ẹ̀yin ènìyàn Ọlọ́run ẹlòmíì akúnlẹ̀ síwájú wòlíì àtọ̀ pé alágbájá ogun ìdílé ló wà ń di ọ̀rọ̀ ẹ̀ ẹ̀hún náà dẹ̀ bẹ̀rẹ̀ sí lọ́mọ gbàdúrà lórí ogun ìdílé Olúwa bá ń ṣẹ́gun ìdílé ṣẹ́rí ẹjẹ́ ń sọ kankan fún yín tí wòlíì bá sọ pé ogun ìdílé ló ń jà ẹ́ ṣẹ́rí tí wọ́n ń pè ní ogun ìdílé ó le gan o ó jù bẹ́ẹ̀ lọ o ogun ìdílé tí èèyàn lè gbàdúrà lórí ọ̀rọ̀ ogun ìdílé fún odindi 40 ọjọ́ láì mẹ́nuba tó ń ṣe gangan because èyí tá ń pè ní ogun ìdílé ó jẹ́ nǹkan tó jinlẹ̀ tó dẹ̀ fẹ̀ gidi gan ṣẹ́rí nínú ogun ìdílé níbẹ̀ ni ìjàmbá àwọn ẹbọra alálẹ̀ ilẹ̀ ibẹ̀ ló wà nínú ohun tí a pè ní ogun ìdílé tàbí májẹ̀mú òkùnkùn ìdílé ibẹ̀ ni iṣẹ́ àṣepa àwọn ẹbọra àwọn òrìṣà agbolé ibẹ̀ ló wà ọ̀tọ̀ tún ni iṣẹ́ ìjàmbá àwọn àgbà òṣìkà agbolé lára ogun ìdílé òun ni àṣìjẹ orúkọ wà lára ogun ìdílé òun ni àṣìṣe àwọn òbí tó sọ ọmọ sínú ègún lára ohun tí a pè ní ègún ìdílé òun ni májẹ̀mú òkùnkùn oríkì orílẹ̀ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ogun ìpìlẹ̀ ogun àtiléwá ogun àtilẹ̀wá irú àdúrà wo lẹ lè gbà tí wọ́n fi jáde kúrò nínú ègún ìran nínú ogun ìdílé èyí tí ó ń jà ọ́ gbogbo àṣírí la tú síbẹ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run fídíò CD yìí ó ń bọ̀ lọ́nà gidigidi láìpẹ́ yìí mo sì gbàdúrà yìí pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mówó lọ́wọ́ tí ẹ̀ ń ra àwọn fídíò CD wa ọ̀nà ire yóò máa là fún yín lópin gbogbo àti àwa àti yín àjọ déjọba ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Yes, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń béèrè lórí fóònù tí wọ́n máa pè wípé ọ̀dọ̀ yín tá a bá fẹ́ wá gbàdúrà tàbí a fẹ́ wá fún special deliverance báwo la ṣe lè contact yín báwo la ṣe lè rí yín nǹkan kan bẹ́ẹ̀. Now tí ẹ bá ti wo àwọn fídíò CD yìí tẹ́ bá nílò pé bóyá ẹ fẹ́ special deliverance tàbí ìmọ̀ràn ẹ lè pe àwọn nọ́mbà wa ẹ máa rí àwọn nọ́mbà wa ní ojú screen nísìnyí any one nínú àwọn nọ́mbà méjèèjì yẹn tẹ́ bá ti pè mí fún ara mi ni màá gbé nípa orí ọ̀fẹ́ Ọlọ́run then nípa pé àwọn tó ń fẹ́ àdúrà deliverance a ní orí òkè àdúrà èyí tí ó wà ní ìlú tí wọ́n ń pè ní Fáforíjì ní ìtòsí ibìkan tí wọ́n ń pè ní gáréjì ọlọ́dẹ ní Ọ̀ṣun state orí òkè àdúrà wa òun ni a máa ń pè ní orí òkè Síónì bẹ́ẹ̀ ṣe lè débẹ̀ rèé o tí ẹ bá ti ń bọ̀ láti Èkó ẹ wọ mọ́tò Ìbàdàn kẹ́ bọ́lẹ̀ ní Ìwó road tẹ́ bá ti wá dé Ìwó road ẹ wọ mọ́tò Oǹdó ẹ wá sọ fún àwọn dẹ́rẹ́bà yẹn pé ìlú tí wọ́n ń pè ní gáréjì ọlọ́dẹ lẹ ti máa bọ́lẹ̀ tẹ́ bá ti wá bọ́lẹ̀ ní gáréjì ọlọ́dẹ yẹn ẹ sọ fún ẹni ọlọ́kadà wípé ìyànà ibi tí wọ́n ń pè ní Fáforíjì Fáforíjì yẹn ibẹ̀ ni ìlú tí Ọlọ́run tẹ̀ wá dó sí tí Ọlọ́run ti ṣe àgbékalẹ̀ orí òkè Síónì tẹ́ bá ti gun ọ̀kadà láti gáréjì ọlọ́dẹ yẹn tẹ́ bá ti ń gun bọ̀ ní Fáforíjì ẹ sọ fún àwọn ọlọ́kadà wípé chọ́ọ̀chì bàbá orí òkè Síónì òun ni ẹ ń lọ wọ́n á dẹ̀ gbé yín wá sí ọ̀dọ̀ mi nípa orí ọ̀fẹ́ Kristi mo gbàdúrà wípé gbogbo rere gbogbo tí Ọlọ́run ti pète pèrò tó ti ní ètò fún ọ bí o ti ń ra àwọn CD yìí mo gbàdúrà yìí pé yóò máa wá sí ìmúṣẹ ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa àmín ẹ ṣé o God bless you.